hello. hello lẹ́gbẹ̀gbẹ̀. ẹ káalẹ́ sà. hello ẹ káalẹ́. abala bíi kọ̀kọ̀rẹ́ sà kí ni nǹkan àṣírí tẹ́ ti ṣe tẹ́ fẹ́ jẹ́wọ́ fún lẹ́gbẹ̀gbẹ̀. mi ní gbàgbé when I was in a school Holy Ìbàdàn ni mo lọ. ok. so ìkọ́ tí mo wá gbalé sí nígbà yẹn wọ́n ní woman kan lẹ́gbẹ̀lé sí mò ń gbé òun wá like woman yẹn like me because time tó wọlé rọ́bà ti fẹ́ dì tí mi bá lówó lọ́wọ́ máa lọ bá woman yẹn títí bó ṣe máa ń ṣe tí wọ́n máa gbóúnjẹ fún mi wọ́n máa ṣe gbogbo ẹ̀ so ó ṣàmà bá mi the landlord to cut the story short the woman like me so ó ṣáàdọ̀jọ́ ọkọ̀ ó wá pè mí tóun ti bá mi dáná tán kí n wálé so bó ṣe máa ń ṣe sí mi mo ti máa ń rí kẹ́ ẹ wá jẹun. kí tọkọ wọn bá ti kí wá jẹun so tọkọ wọn bá ti sílé agbóúnjẹ fún mi á ṣe gbogbo ẹ̀ tọkọ bá ti wà nílé ó máa kan ra ẹgbẹ́ ilé ẹ̀ láti máa kọ̀ǹgá wà tá ti máa ń pọn mi so ó ṣáàdọ̀jọ́ ọkọ̀ ó wà ní kí n wọlé kí wá dá kí wá jẹun so bí tí ń jẹ normal ọmọ school stuff now so bí tí ń jẹun meanwhile woman yẹn dẹ̀ máa ń sọ fún mi pé òun lọ́mọ kan lábẹ́òkúta which is first born òun pé òun náà lọ sí Òṣìẹ̀lẹ̀. mo mọ̀ Òṣìẹ̀lẹ̀ dáadáa. so pé òun náà lọ́bẹ̀ the woman ṣá kì í ṣá máa long thing so the woman aṣáájọ máa ń lára wa. ọjọ́ tẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lára yín bó o ló ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. ok fine ọjọ́ yẹn ó ní kí n wá jẹun so wá gbóúnjẹ sí orí table tó bá ti gbóúnjẹ fún mi dáhà ní kí n gbé lọ́lé so ọjọ́ yẹn wá ní kí n jẹ nílé òun ni pé ọgbọ́n lòun ṣe tó bẹ́ẹ̀ tutù kò ní fáìnì mọ́ pé kí n jẹ́ wá bá mi ṣe sẹ̀mú wá ṣe ọgbọ́n yẹn wá gbé sórí table so bó ṣe wọlé mo tẹ́ tí ń jẹun yẹn lọ́gán mo pe friend mi pé kó má bàa mi dáná mọ́ ní pé mo ti jẹun so ibi tó ṣáà fọ́ ní jù the woman ó ṣáà rorò wọlé ó ṣáà túrò lójú mi bíi pé nǹkan kan fẹ́ ṣe ẹ̀kẹ́ tèmi tó mọ gbogbo oúnjẹ fún mi tí mo jẹun nílé tó wọ bathroom tó ń wẹ̀ tó wá bọ́ síta tí ro wá tú lára ẹ̀ tó dẹ̀ rí pọ́kùnrin wà nílé. ẹ̀yin dẹ̀ rí nǹkan tí yín. mo ṣe rí nǹkan mo wá gbójú sẹ́gbẹ̀ẹ́ bí woman yẹn ṣe wọ́ mi mọ́ra ni aṣá ń lára wa ìgbéjẹ̀ndí wà mí mo fi lá woman ni aṣáájọ máa ń wà. ẹni sùúrù ọjọ́ tẹ ẹ̀yìn wọ́n yẹn ibo lọkọ wọn lọ torí ẹ̀ sọ pé tọkọ wọn bá ti wà ní ọmọ nǹkanra ibo lọkọ wọn lọ yọjọ́ tẹ ẹ̀yìn wọn. wọ́n dẹ̀ lọ pé ẹran lọkọ ẹ máa ń tà nínú Bódìjà. alápàtà. o ti mọ táyì tọkọ ẹ máa ń dé to God who made me. alápàtà. ẹran lọkọ ẹ to be honest. wọ́n máa ládàá nílé. so inú Bódìjà náà ti I don't know inú Bódìjà náà ti máa ń tẹran so wọ́n ti mọ̀ pé tó bá lọ láàárọ̀ ó yá wọn jù pátápátá 7 alẹ́ náà máa tó dé. ó yá jù so tẹ́lẹ̀ bá ti wá ti skul dé lọ́sàn-án àmọ́ àyẹn èmi nìkan tẹ̀ kọ́ mò ń gbé àwa méjì là ń gbé gbà yẹn wọ́n máa ń la woman nìyẹn oúnjẹ everything even HND 2 second semester mi òun ló sanwó skul mi. ẹ ṣe sùúrù. you man like me gan. ẹ ṣe sùúrù ẹ̀yin méjì lẹ̀ ń yin múmà yẹn. no èmi àwa méjì là ń gbélé wa kò wọ́n á lè wá. ok bọ́yìn nìkan lẹ máa ń yìn wọ́n. àwa méjì mi nìkan ni máa ń yìn. kí ni èjì woman yẹn gbà yẹn ṣe lè guess bí èjì wo ni ó lágìrì kí woman yẹn jẹ́. woman yẹn bóyá wọ́n máa jẹ́ bíi 40 plus like 42 41. ẹ̀yin kọ́ táìmù yẹn. bóyá bíi 27. 27 ok. so aṣá máa ń lára wa àti woman yẹn ti láì mi gan ó máa sanwó skul mi lẹ́kọ̀ọ́ sí mẹ́ta ìjẹ́ndì 2 mi òun ló sanwó ẹ̀. ẹ wá mọ̀kàn tó wá fọ́ níjù wọ́n á lọ serve ní Port Harcourt gbàtí mo parí mo wá lọ serve ní Port Harcourt mo wá rí deploy after 3 weeks camp yẹn mo wá rí deploy wá sí South West padà. Are you getting me? mo wà pẹ̀lú yín sà. mo wá rí deploy padà wá sí South West. torí kẹ́ bá lè máa continue láti máa yìn wọ́n lẹ́ fi redeploy. no kò tẹ̀ ń ṣe yẹn normal ẹ̀mọ̀ náà ẹgbẹ̀gbẹ̀ ẹ̀yin gan tẹ́ bá láìpẹ́ ẹ lọ sí ibìkan ẹ lọ sẹ́ẹ̀rẹ́ kò fẹ́ padà wá sọ́dọ̀ yín torí stress or whatever. mo understand. so mo wá lọ sẹ́ẹ̀rẹ́ lábẹ́kúta. ṣé kìí ṣe nǹkan tí mo rò mò ń gbọ́ yín o ẹ wá lọ sáàbù ló ṣe é lẹ̀. so gbàtí wọ́n lọ sáàbù lábẹ́kúta ọmọ ìyá yẹn ìyàwó ilé mi tó ń bímọ fún mi. mi ò gbọ́. ọmọ ìyá yẹn ìyàwó ilé mi tó ń bímọ fún mi. ọmọ ìyá yẹn ni ẹ̀yin padà fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sílé. ọmọ ìyá yẹn ni mo padà fẹ́ ní ṣùlọ́kà tí mo ṣe wedding pẹ̀lú ẹ̀. ẹ̀gbọ́n
wá di sóònù ẹ̀kú. àmúmọ́ra. tí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti wá fẹ́ máa pè yín ti pẹ́ kí n sọ nǹkan yìí fún yín o. If not because of pé mọ́mì mi wọ́n ṣènáwó kan so ìyàwó mi travel pẹ̀lú ọmọ mi wọ́n lọ bẹ̀ mí nìkan mú dá wà nílé. abẹ́ tó dẹ̀ ti mọ sorry ojú tó ti mọ ni rí òní sọ pé òun ò mọ ni mọ́. To be honest ìjọ tí máa kọ́kọ́ lọ́mọ ya ìyàwó mi lásán àwọn méjì à ń wúra wa tòkè tilẹ̀ báyìí. After 3 years after tí mo ti kúrò lọ́dọ̀ wọn tá a ríra mọ́ gbàtẹ́mi sẹ́ẹ̀ tọ́gọ́ mo padà sí Èkó later mo ti padà wá Ìbàdàn but fcb bank mo ti ṣiṣẹ́ gbà yẹn wọ́n tún transfer mi wá Ìbàdàn wọ́n tún transfer mi wá sí Ìbàdàn. ẹ̀gbọ́n. ìgbà tí màá padà mọ̀ ya ìyàwó mi ẹni tí mo ti láàrí mi. ẹ̀gbọ́n. yes. ẹ̀yìn wọn gan. ìyá yẹn nǹkan tó yàn yín fòdìdí ọdún méjì láti jẹ́ níwáyé 22. ẹ̀yìn wọn fòdìdí ọdún méjì ẹ̀yìn ìyá ìyàwó yín fòdìdí ọdún méjì. I am telling you ọmọ ẹ̀ ló ń bímọ fún mi àti bímọ méjì. ẹni sùúrù ọjọ́ tí ọmọ sọ pé wà lọ ọmọ mọ́mì mi o táàmù yẹn ṣe ẹ ti rọ ọmọ wọn lóyún ni. ẹ máa gbọ́ ọkọ̀ àti ìrora wa lóyún òun gbé Abẹ́òkúta òun náà ti parí so ó wá ń lẹ́yìn fashion designer èmi ti wà lẹ́kọ̀ọ́ mo ṣiṣẹ́ so máa ń travel bàbá mi every weekend bó a máa jọ ń sọ òkè ìwọ èmi Ọ̀yọ́ lèmi òun Ìbàdàn lòun fine ẹ mọ̀ náà relationship yẹn ti pọ̀ láti fẹ́ra like bí 2-3 years àti ń date àwa fẹ́ sọ di tòótọ́ ẹ mọ̀ pa máa kọ́kọ́ ṣe meaning introduction family ẹ mọ̀ pé ọkọ ló máa kọ́kọ́ mọ ọkùnrin ló máa kọ́kọ́ mọ family ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ni. like bí àbúrò ìyàwó mo máa búrò ẹ̀ mo mọ gbogbo ẹ̀ bọ́ èmi ò mọ̀ yá yẹn tó wá tó táìmù ọdún kan táìmù ọdún 2022 yà so màá lè mi lọ sọ́yọ̀ mo fẹ́ lọ bá mọ́mí ṣe ọdún òun náà ló máa lọ sọ́dọ̀ ó máa ń wá bàdàn tó máa ń lọ kí mọ́mí ẹ̀ tó máa ń ṣe gbogbo èmi náà wà lókè. bẹ́ẹ̀ yóò tiẹ̀ sọ́kẹ́ fẹ́ wo píṣọ̀ mọ́mí ẹ̀ rí ẹ̀ tiẹ̀ dá mọ́mí ẹ̀ mọ́ ẹ̀ tiẹ̀ kí ẹ̀ ń gbà yẹn. kò tí mi mú mi àbúrò ẹ̀ mọ̀ pa àbúrò ìyàwó yẹn lẹ́ máa kọ́kọ́ mọ̀ àbúrò ẹ̀ wà ní school like bàbúrò ẹ̀ níbi kan wá kàn pè mí ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi máa kàn ṣe é gẹ́gẹ́ ó wá ọjọ́ kan tí mo ti kọ́kọ́ fẹ́ mọ̀ mọ́mí ẹ̀ fẹ́ ṣe birthday ó post wọn bọ̀ ẹni ò fọkàn sí lọ́bẹ̀ ní tí ẹ rí rogan. ẹ wo pójú yẹn jojú ojú ẹ̀ ń tẹ́ ẹ ti yìn rí. ní tí ẹ rí ro. ok. èmi kò comment lọ́ndà ẹ̀. happy birthday to mom. ẹni àwọn ìjọba wa fẹ́ lọ ṣe ọdún wọn á ní òkè máa bọ̀ lẹ́kọ̀ọ́ èmi máa gbé ẹ máa drop ẹ̀ ń bá dùn so tí pàṣẹ drop ẹ̀ bá dé máa lọ sọ́yọ̀ so ọjọ́ kejì ọdún wa wá bá mi lọ́yọ̀ wa mọ́ mọ́mì mi wọ́n á gbé mi wá drop ẹ̀ sí bá dùn so wá bá mi lọ́jọ́ kejì ọdún gbà tó máa dọ́jọ́ kẹta ọdún tẹ́mi fẹ́ padà sí Èkó òkè fine wá lọ mọ́ mọ́mì mi ìjọ tí mo kọ́kọ́ mọ̀ nìyẹn. báwo lẹ ṣe drop òun sí park. fẹ́ wọlé. ẹ ní fẹ́ wọlé kẹ̀ báwo ni mọ́mì náà ṣe fíìl. mo fẹ́ wò àwọn kọ́kọ́ fẹ́ràn pàdé mi nígbà mo ti sanra sí mo ti yọ̀kẹ́ mo ti ṣe gbogbo ẹ̀ first question tí yàrá kọ́kọ́ bí mi ni pé school wo ni mo lọ àmọ́ ní poli Ìbàdàn wọ́n wá dárúkọ mi wọ́n ní ṣe mo láàbúrò kan àbẹ́gbọ́n kan àbúrò tiẹ̀ wọ́n ní ṣe mo láàbúrò kan tó wá poli Ìbàdàn kò sì bá dárúkọ mi. ẹ má dárúkọ bọ ìyá yẹn rí i pé ẹ look familiar ló fi béèrè yẹn o. God bless you. ṣé sojú ọmọ wọn náà fi ń béèrè. so yá yes. mo ń gbọ́ yín. ṣùgbọ́n tí mo wá ní pé mo ní poli Ìbàdàn ni mo wà ó wá jákẹ́ lórí ẹ̀ létà bàtà wa lọ èmi náà wá ń rò ó tí ń rọrọ yẹn fẹ́ wọlé mo ti ń wò kàn ní bàtà wa ń sọ pé poli Ìbàdàn ó wá lọ́jọ́ kẹta ẹ̀ ọmọ yẹn wá ń bi mí pé mọ́mì sọ pé káwọn lè mọ̀ àsọpọ̀ àgbàlagbà pé ṣé mi serious kóhùn fún mi ní nọ́mbà mi ó wá gbére nọ́mbà mi lọ́wọ́ ọmọ mi pé àwọn fẹ́ pọ̀ bóyá mo serious. Are you there? mo wà pẹ̀lú yín sà. so ó wá béèrè nọ́mbà yẹn fortunately ó wá fún ìyá ẹ̀ nọ́mbà bí mi ṣe fún bí ìyá ẹ̀ ṣe pè mí nìyẹn mo bá sọ pé nìkan lágbájá ṣé wọ ní kinní kan ṣé wọ ní kinní mo ní yẹ mi náà ti ń rò omi mo bí ṣe fẹ́ gba nọ́mbà yẹn lọ́wọ́ mi lọ́wọ́ àbọ̀ ọmọ yín. wọn rẹ̀ sọ fún báwọn ò lè fún yín lọ́mọ mọ́. wọn sọ o kò sọmọ tètè láìsí báwo ni wọn fẹ́ sọ kí ni wọn sọ pé mo ṣe fọmọ. ẹ̀gbọ́n ọmọ mélòó ni ọmọ wọn ti bí fún yín báyìí. méjì ní lágbára Ọlọ́run. ṣé wọ́n wà nílé báyìí báyìí nìkan lè dá wà nílé.
àná lọ ṣe ìnáwó pẹ̀lú mọ́mí mi nìkan mo wà lé kó tí fẹ́ máa ń pè yín tó pé torí pọ́n wà lé náà ni mi ì ṣe pé. ṣé ẹ̀yin ìgbà tá wá ṣègbéyàwó tán ẹ̀yin àti mọ́mí ẹ̀ tún padà. à ń ríra no. wọn ò dẹ̀ náwó kíní yẹn wá padà. oh no àwọn tẹ̀ mí lè ṣe irú nǹkan mọ́ àwọn ti dàgbà. ok nígbà yẹn mi ọmọ age nígbà yẹn mo mọ age. mọ̀ ń sìn. ọ̀yá yẹn àjọ fi ń ṣe lọ́nà ẹ̀kú wọ́n sọ fún mi lọ́jọ́ kan rí gan. kí náà sọ. ṣé lágbájá ṣe mọ̀ mí dáadáa ṣá. àmúní yes ma wọ́n dẹ̀ rẹ́ ni wọ́n dẹ̀ kúrò ń bẹ̀. ó ti jọ ọjọ́ yìí méjèèjì. ọjọ́ tó máa béèrè nǹkan wedding nǹkan gangan tó ń kọ́ àwọn list kọ fún mi. wọ́n mention nǹkan kan tájọ́ máa sọ fúnra wa. ọmọ wọn nígbà yẹn ọmọ yẹn ò mẹ́nìtẹ̀ nígbà yẹn. àárín ẹ̀yin méjèèjì nìkan nìyẹn wà. ẹ̀nà ìyá yẹn wá sọ ọ̀rọ̀ ọjọ́ tí nǹkan kan yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ṣé tí àwọn ọmọ mi mo ní àwọn ọmọ mi fẹ́ wá kí wọn wọ́n á ní pé ṣé mọ́mí ṣáláì kọ̀ gbọ̀nà àti. tẹ́ ẹ jẹ́ lọ́jọ́ tí kìíní yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀. ẹ̀gbọ́n ṣé mọ́mí ṣáláì kọ̀ gbọ̀nà àti sẹ̀mó. mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín. mo ní yes. kágbà pé wọ́n máa yín ò tí ì dàgbà ẹ̀ bá tún wọn yín o. mi lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. káwá gbà pé fúnra wọn wà pé nàmánàmá pé ayé ń ṣe rẹ pé kíní tó ti mọ ní rí ò lè sọ pé òun mọ ní wá pé wọ́n wá padà ná sí yín. mi lè ṣe mọ́. bọ́ torí pọ́n ti dàgbà lẹ́yìn fi rò bẹ́ẹ̀ àbí torí pọ́n jẹ́ ìyá ìyàwó yín báyìí. torí pọ́n jẹ́ ìyá ìyàwó mi. ẹgbọ́n ṣe ìgbà ìmọ̀ nìyẹn sà. bàbá kì í ṣe ìgbà ìmọ̀ màá ṣe nígbà ìmọ̀ kẹ. ìgbà ìmọ̀ lọ́mọ 29. enjoy pẹ̀lú wọn gbà yẹn kì í ṣe ìgbà ìmọ̀. gan ni o fully enjoyment. ẹ̀yìn wọn fódìdí ọdún méjì ìyá ìyàwó yín den tó ti wá di. I'm telling you ó dẹ̀ máa sọ ń gbà yẹn tó first born àwọn tó wà lábẹ́kúta kó ṣẹlẹ̀ ló lọ. fortunately ìgbà tí mi máa redeploy mo lábẹ́kúta mo lọ mọ́mọ́ wọn nìyẹn o. ká wá gbà pé ẹ̀yin àti ìyàwó yín wá ń play truth and dare nù lé báyìí ìyàwó yín wá ní ọ̀ya ẹ̀sùn tọrọ fáwọn o àbí wá bí yín pé. bàbá ìyẹn ò ṣe sọ. kò ṣe sọ. ògùn yẹn ò ṣe sọ. àníyá yẹn jẹ́ kí n mọ̀ sẹ́ ó ní ṣé mọ́mí ṣá máa ń jọ gbọ̀nà àti sẹ̀mọ́ṣá ni wọ́n láìkẹ́ ẹ̀gbọ́n àwọn láìkẹ́ nulẹ̀ àwọn. ṣé kí n sọ congratulations ní àbí ọ̀rọ̀ yín ti já sọ́pẹ́ àbí. kò sí nǹkan tá a kà sí ẹ ṣáà ti já sí ohun tó wà. kí a lè sọ pé ó já sọ́pẹ́. a lè sọ̀rọ̀ torí ní ìmọ̀ ńgbà yẹn ní ìmọ̀ pé ìyàwó ni ọlọ́run kọ́ ṣàfihàn mọ̀ kí kọ́lọ́n kọ́ fi nǹkan ṣe nǹkan fún yẹn pé fine ibi tó padà sí náà lè. ẹ̀rẹ̀ yìn wọn fódìdí 2 years. I'm telling you ọmọ ẹ̀ first born náà ló bímọ fún mi. ẹ̀gbọ́n ṣé christian ní India àbí muslim. muslim ni mi o. mélòó lẹ astagavulẹ dẹ́yìn gẹ́gẹ́ fẹ́ ṣe fúnra yín ẹ fẹ́ náírà yín sọ mélòó lẹ fẹ́ ṣe. bàbá tẹ́lí 5 million ti pọ̀ tí bá ti kírun tán gan máa ń ṣe asafu láì 200 yóò ti fẹ́ tó bẹ́ẹ̀ láti jọ. ẹ lọ ṣe 2 million lálẹ́ báyìí. bàbá kò pọ̀ sí kú. ẹ̀gbọ́n ó dàárọ̀ sà. All right.